Àrẹ̀mú Olúpọ̀ ọ̀gàn akéwì ẹ̀sìn rọrùn fáráyé yágbóyájú ọkùnrin Ìlọrin apèdè mọ́pẹ́ta àná mo tún dé àfijọ́ akéwì tó mọ̀ jìnlẹ̀ ọ̀rọ̀. Mo ní pàtàkì lọ́jọ́ òbí jẹ́ láyé ọjọ́ aláwuyewuye ni ọjọ́ abínisáyé ò kéré rárá ọjọ́ tó yẹ ká máa fò fáyọ̀ ni. Àrẹ̀mú bá a bá wá rántí ọjọ́ òbí ẹ̀ ni ọpẹ́ ló yẹ kẹ́rù ó dá. Alhamdulilayi alákùnlé àní lórí ọpẹ́ tó yẹ kẹ́rù ó mú bọnu. Ọmọ lọ́jọ́ òbí òní Ustaz Abdulwasiu Magaji Olúwabùkọ́lá Sọ́híbùlì Isab wal Asrar àfa àkọ́mọ níkéwú òkú oríire ọjọ́ òbí òní àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn máa ṣe ẹ jọ̀wọ́ ẹ bá mi sàmí ẹ̀. Ustaz Abdulwasiu Olúwabùkọ́lá every 31st of October is your day. Happy birthday to you. Many happy returns of your day. Long life and prosperity. Kẹ́ ẹ pẹ́ láyé. Ìgbà ọdún kan ló máa jẹ́ lọ́lá wa ìdùlókè. Ustaz Abdulwasiu Magaji Olúwabùkọ́lá. Ẹ̀yin lọ́mọ inú ọgbà tí nǹkan ò gbọ́dọ̀ ṣe. Ọmọ ìmọ́lẹ̀ nínú ìmọ́lẹ̀lẹ̀ yìí jẹ́. Ẹ̀yin lọ́mọ Mọ̀lánà Sheikh Hasan Saruku tiwa. Àṣírí tí ẹ gbà lọ́wọ́ Sheikh Hasan Saruku lọ́jọ́ sí ilẹ̀ yìí ń pín fáráyé lẹ́bí ń sọmọ aráyé lóore. Gbogbo wíbẹ̀ jẹ́bẹ̀ ẹnu yóò mọ̀ ní tán ẹ jọ̀wọ́ ẹ bá mi sàmí ẹ̀. Ustaz Abdulwasiu Olúwabùkọ́lá ẹ jẹ́ ń sáré kì í lọlé bàbá ẹ̀yìn tí wọ́n ti gbé bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ tẹ̀tú èsè elése ìjà tẹ̀tú òjọba lóhùn ẹ̀rọ ọmọ àjọba ló lé lé. Ẹ̀yin lọ́mọ abẹ́ni lórí fìyókù jini. Ẹ̀yin lọ́mọ abidà tó mú gbẹ̀sẹ̀ dànù lórí àná àti lórí àwọn ọ̀tá gbogbo. Ẹ̀yin lọ́mọ afabẹ́rẹ́ gúnyán kálejò mọ́mọ́. Ẹ̀yin lọ́mọ ọ̀bẹ òmù ní òjé ń bọ̀ níṣu jẹ́ ọmọ iṣu tán lọ̀bẹ̀ mú ọmọ bùnmi kí n bọ́ relé kìmí kí n padà lẹ́yìn rẹ nílé bàbá tí wọ́n ti gbé bí yín lọ́mọ. Wọ́n ò sì ní gbàgbé láyé kí n mọ́ kì í délé yèyé ẹ̀yin tí wọ́n ti gbé bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ Olúpọ̀ àlè ìlú ọmọ ẹlẹ́tẹ́tẹ́ ẹmújọba ẹ̀fà làlàjòyè ní mọ̀jẹ̀. Ẹni bá sórí ẹ̀yin pẹ̀lẹ́ alówó abímọ aṣòwò ajèrè abóde pàdé owó abáwọn ná ọmọ abáwọn jẹ ayé wọn àtòrò gẹ́gẹ́ bí omi àfòwúrọ̀ pọn nílé yeye tí wọ́n ti gbé bí yín lọ́mọ. Ustaz Abdulwasiu Olúwabùkọ́lá ẹ máa jayé ibi orí bá rán yín lọ ẹ̀gàn olè ní kóyin mọ́dún láyé adániwáyé lódòrí ẹ̀ wà fákùkọ bó nínú bá ń bínú lórí asán ni èèyàn kan ló ní kẹ́hẹ́ lémọ̀lẹ́wà lórí igi tí kó wá bá ti gbìn ní òwú. Ustaz Abdulwasiu Olúwabùkọ́lá ọmọ lọ́jọ́ bí òní ó yẹ ẹ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ikú òní fi ilé ẹ̀yin ṣe bùgbé àrùn òní fi ilé ẹ̀yin ṣe bí àpérò láyé ẹ ò ní báwọn kú ní rèwerèwe ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ẹ ò ní yàgàn rere ẹ jọ̀ọ́ ẹ bá mi sàmí ẹ̀ tó tí wọ́n bá bí pé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan ẹ bá ń wí fún wọn wípé Muhammadu Nala lèmi ń jẹ́ èmi lọ́mọ pa kátàkárà ọmọ àsánà rẹ̀ nílé oníkan ìpàdé wa.